Kelechi jáde tán. Good afternoon, sir. Kí ló ṣẹlẹ̀ ariwo wo ni mò ń gbọ́ níbẹ̀ yẹn. No, kò sóriwo, nobody tó pariwo. Only two of us náà la wà ń bẹ̀. Kelechi alpha bó ní ṣàwẹ̀ ń lọ. Àwẹ̀ mi lọ very fine, kò sí kò tó ṣe. Jáde tán. Sá, Ṣàwẹ̀ ń lọ. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sá, àwẹ̀ ń lọ. Jáde tán. Sá, Ṣàwẹ̀ ń lọ. àwẹ̀ ń lọ. Àwẹ̀ ń lọ pẹ̀lú tí mò ń gbọ́ yìí. Bóyá yes, my bad. Àwọn tó wá dalẹ̀ nù bóyá òun èlé ń gbọ́ wọ́n. Dustbin kan mò ń gbọ́ yìí. Jáde tán. Òórùn pẹlẹbẹ mò ń gbọ́ yìí. Ṣé bó ló gbààwẹ̀ ni? Jesus. Àwẹ̀ tí ẹ sáré tí mo jẹ yẹn is strong. Sàrí tó jẹ́ kéré tó jẹ́ 1 kg sẹ̀mó. Bẹ́ẹ̀ni. Nínú ọ̀gbẹ́lẹ̀ yìí ó jẹ́ sẹ̀mó 1 kg ó ní kó pọ̀. Tó bá fẹ́ jẹun kọ́, how many kg ló fẹ́ jẹ? Sorry, ẹ má bínú sá. Mo ṣe jẹ ẹsẹ̀ mo yẹ tán mi mú mi sí. Kó o mú mi sí i. Ìyẹn ló wá ní kó o fi pẹlẹbẹ, kó o fi ṣomi, kó o fi ṣàn lọ lọ́sàn-án àwẹ̀. Kì í ṣe pé mo intentionally náà fi pẹlẹbẹ yẹn ṣe. Me and my God ni anybody ò ní. Anybody ò sí ń bẹ́ẹ̀. Nígbà tó ń fi pẹlẹbẹ tó fi ń ṣomi lórí sẹ̀mó 1 kg tó jẹ lóru, ó wá ń fi pẹlẹbẹ ṣomi lọ́sàn-án. Kò séèyàn kankan bẹ̀ wọ àtọ́lọ́ ni. Jáde tán ayé ẹ tààrà. Èyí tó jẹ́ Kelechi yìí gan-an ó gbààwẹ̀ tó jọmọ yíbò ó gbààwẹ̀ kí ló kọ ẹ̀ ná. Mọ́mọ́dé lè kọ́. Tó o bá pe kọ́ yẹn tán tí n bá fi tẹ̀sùn bá gba ọ lẹ́nu ẹnu ẹ̀ ó sì wọ̀ sẹ́yìn. Àbúrò yẹn dàrú ni. Mò ń béèrè orúkọ rẹ̀ ó ní Muhammad le ẹnu tí ẹ ló fi sọ Muhammad le. Jáde tán dédé kúkúrú o ti jáwẹ̀. Bẹ́ẹ̀ni bó o ti jáwẹ̀ owó oṣù ẹ̀ já. Very good. Ó jà bẹ́ẹ̀ mo láìkí ẹ̀. Bó ṣe já yẹn, ó jà bẹ́ẹ̀. It is what it is.